àwò ewé tí ń bẹ lọ́wọ́ mi yìí, ewé méjèèjì ewé yìí àti ewé yìí ó ṣe a lot nínú ìgbésí ayé rẹ̀. Ó ṣe a lot nínú life rẹ̀. Sórí gbogbo àìsàn tó bá ti jẹ mọ́ ẹ̀jẹ̀, gbogbo àìsàn gbọ́ lẹ́ẹ̀kan sí, gbogbo àìsàn tó bá ti jẹ mọ́ àìsàn anú ẹ̀jẹ̀, èmi ni hepatitis ni, gbogbo ọ̀ràn hepatitis tí máa ń ṣèyàn láyé, èmi ni àrùn nárùn ni, sọ àpá àrùn inú ẹ̀jẹ̀ ni, kéèyàn owó ìtàn kí gbogbo ara ọmọ jáyàn jẹ, àrùn nárùn nìyẹn, inú ẹ̀jẹ̀ ló wà. Gbogbo oníranran àrùn tó bá ti rọ̀ mọ́ ẹ̀jẹ̀, tó bá ti jẹ pé inú ẹ̀jẹ̀ ni àìsàn yẹn wà, àwọn ewé tó ń bẹ lọ́wọ́ mi ló need, ewé yìí àti ewé yìí. Sórí ewé tí ń bẹ lọ́wọ́ mi yìí, ó ní wọ́n ń pè ní ewé guava, ewé guava, wàá já tó máa pọ̀ báyìí, wàá já tó máa pọ̀ báyìí. Ewé eléyìí, ó ní à ń pè ní ewé soursop, ewé soursop, ó máa ń ní èso kan tó máa ń dàbí ẹni pé ó lẹ́gùn lára, èso yẹn leléyìí, èso rẹ̀ rí. Ewé tó ń wò yìí, ewé soursop yìí, èso rẹ̀ rí. Ewé yìí ló máa wá pẹ̀lú ewé guava àti ewé fẹ̀yìnsowó tá a tún máa ń pè ní ẹ̀yìn olóbe. Ewé ẹ̀yìn olóbe ó di ewé mẹ́ta. Wàá kàn ọ̀ra wá kànáfùrù díẹ̀, wàá fi kún, wàláhì àgbo ni, àgbo ni. Tó o bá ṣetán, wàá rí bó ṣe máa kí, ọ máa kí tó máa dàbí ẹ̀jẹ̀. Tó o bá kọ́kọ́ sè é, yóò dàbí ẹni pọ́sàn. Tó bá máa fi di alẹ́, yóò kí tí ó dàbí bí ẹ̀jẹ̀. Ewé yìí ó dáa púpọ̀ fún gbogbo ohun tí ń jẹ́ àrùn inú ẹ̀jẹ̀. Yìí máa pa kòkòrò, gbogbo kòkòrò burúkú tí máa gbógun ti àgọ́ ara tó ń bẹ nínú ẹ̀jẹ̀ ní máa gbógun ti. Kódà ó wà nínú àgbo tá a máa ń ṣe fún ẹni tó bá ní HIV. Téèyàn bá ní HIV, nínú àgbo tá a máa recommend fún ẹni tó ní HIV tí ó máa lò. Ẹgbẹ́ kòkòrò kan náà ń pè ní kòkòrò inú ẹ̀jẹ̀, ara àrùn HIV ni. So ó wà nínú àgbo tá a máa recommend. Èso yìí náà, subhanallah, tẹ́ ẹ bá ti ń rí èso yẹn máa ra ẹ máa jẹ o. Tẹ́ ẹ bá ti ń rí èso yẹn máa ra ẹ máa jẹ. Ó ṣiṣẹ́ fún gbogbo ohun tí ń jẹ́ àrùn inú ẹ̀jẹ̀. So ṣùgbọ́n a lo èso rẹ̀ lénìí. Ewé méjèèjì yẹn, ewé mẹ́ta ni, ewé guava, ewé soursop àti ewé ẹ̀yìn olóbe tá à ń pè ní fẹ̀yìnsowó. Mẹ́tẹ̀ẹ̀ta yẹn ẹ fi kànáfùrù díẹ̀ sí, ẹ sì lágbo, ẹ sì lágbo. Wàláhì ẹ máa mú ní glass cup méjì, glass cup kékeré snap yẹn kó máa jẹ́ bí méjì láàárọ̀, méjì lálẹ́. Ó dáa pọ̀ fún gbogbo ẹni tí àrùn inú ẹ̀jẹ̀ bá ń yọ lẹ́nu. Èmi ni hepatitis ni, gbogbo ọ̀ràn hepatitis ABCD máa mú. Ìwọ tí tó bá jẹ́ pé tó bá ti wẹ̀ tán, ara máa ń yán ọ, ara máa ń já ọ jẹ, máa mú, máa mú. Ìwọ tó jẹ́ pé àrùn tí ń ṣe inú ẹ̀jẹ̀ náà sọpọ̀ wà, máa mú. Kódà ẹni tó ní blood cancer, máa mú, máa mú. So oníṣẹ́ tí ó ṣe, tí ó bá ti ẹ̀ràn tán, tí ó bá padà, torí pé àrùn tí ń bẹ lára ẹlòmíì, inú ẹ̀jẹ̀ ẹlòmíì ó ti wà complicated. Tó bá ti wọ ẹlòmíì lára, ó ṣeé ṣe kó má ràn o, kó má ràn o, depends lórí bó bá ti le tó lára o. Ṣùgbọ́n ewé mi lárùn nárùn ni, yóò flush ẹ̀ dànù ni. Hepatitis, nínú àgbo téèyàn máa ń lò fún hepatitis, òun làgbo yìí wà, máa lò ó. Ọlọ́run ọba yóò lò fún ọ ní sábàbí. Ọlọ́run ó jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Gbogbo oníranran àsùnwọ̀n tí ń ṣẹ́ni kọ̀ọ̀kan wa, Ọlọ́run ọba ló ní ìwòsàn lọ́dọ̀ o. Ó ní máa ń fa àìsàn sí èèyàn, náà ló máa ń ṣe ìwòsàn. Ọlọ́run ọba ò ní fa àìsàn sí wa o. Gbogbo ọ̀nà tó ní kálukú ń gbà ṣàìsàn, Ọlọ́run ọba ó máa ṣe ìwòsàn fún wa. A ní rògùn àìsàn o. A fi ayọ̀ sọdún, a fi dùnnú sọdún, a fi àlàáfíà sọdún, a sọdún ayọ̀ bí idhnillahi ta'ala. Ọlọ́run ọba ó jẹ́ kó rí bẹ́ẹ̀ fún wa o. Tá a bá ti ṣetán, mímu àárọ̀ àtàlẹ́ la máa mú glass cup tọ́ḿbìlà yẹn, méjì láàárọ̀, méjì lálẹ́ bí idhnillahi ta'ala. Ọlọ́run ọba ó lò ní sábàbí. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.